الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. ثم صلاة على خير الأنام محمد بن عبد الله وعلى جهاج آله وصحابه آل الله. عنوان قصيدتي: نعم الآيات على جميل فناؤها. لست أرى أسن ضغير ميت. Tàbá ọmọ eke tó bá kú nínú tí ó dùn má gbàlagbà nínú ni tó bá kú wípé kò ná lówó kò ná lẹ́jẹ̀ nípa pé kò dàgbà. fi ìlbúlùgì wàlà nàrọ̀lẹ̀ àhàzàrùn àìpé ipa ẹ̀ kò ní dùn á lára nígbà tó bá lọ. lákìn usine balibu káyìn fìlẹ̀dì àmọ́ tí ó mọ̀ ẹjọ́ omi ẹkún tí ó mọ̀ jẹ́ ìbànújẹ́ fọmọnìyàn iná ní kọ́dí máa tà wá lẹ̀ àṣàwòfin nùdọ̀ọ̀rùn iná ní tágbàlagbà bá kú tàbá wọn ń wé ipa wọn tàbá wọn wò pé bó o láṣẹ irú wọn padà tàbá ti wá lè rí wọn mọ́ eléyìí ni wàá mọ̀ jẹ́ ìbànújẹ́ láàrin ojújọ́ mọ́nìyàn. ìkúntàlá tẹ̀dí fàyàkìfíkà máa mọ̀lọ́ min ṣàwùṣàbín àwùṣàwùkàbín àmàrin. táwọn náà bá wọ ẹgbẹ́ wa táwọn tún wa yóò mọ̀ yé wa wípé tá a bá mọ̀ tẹ́lẹ̀ bó ṣe wulẹ̀ kéèyàn owó ṣàwùṣàbù tó kógun lẹ́mi tó àwùṣàwùkàbín àbí kẹ́mi owó àgùn ká máa sọ pé ànábì Núhù ló fi jọ bó ṣe wulẹ̀ kó lò sẹ̀mí tó yóò padà tán lọ́jọ́ kan náà ni. kàmá yẹ̀gúrú bí dùnà wàlùmọ́ ìhà. ayé ti ta àwọn kan jẹ lánàá bẹ́ẹ̀ làwọn tá a wà ń bẹ̀ lónìí náà ayé ti ta àwọn jẹ́ náà lọ́wọ́ gàgà wa tá a jọ̀dọ̀ a sì wà lórí ìtànjẹ náà lọ́wọ́ nípa pé sàmánì ń kọ yànrán àwọn àwò pé bí ó ṣe máa rí lọ́nu. ọ̀nkìbáàrù yẹ jìrọ̀hù wàjẹ̀rọ̀hù yúdọ̀rù. ìtí gbẹ̀yìn ìtànjẹ wa máa mú wá iná ni pé yóò dágbẹ́ sọ́mọnìyàn la àwọn ayé ó pè láwọn táìmù kan tó bá rí táìmù kan kò ní hàn sísì mọ́ tí ó bá ti wá hàn sísì mọ́ ojú ọgbẹ́ ni kò lè san láíláí. yàwó ìlàtàhù lilmukhidhi khalidan baytun yaguru waliguru basharun. ilé ayé kan ní ilé ayé jẹ́ ègbé wa ni kò mọ bẹ́ni tó bá múlé ayé pé tọ́ ibi tí màá máa gbé lọ láíláí nìyí. ilé ayé sì ní yẹgúrú ìmọ̀ tanníjẹ ni bẹ́ẹ̀ sì ni táyé bá tanníjẹ tí bá tanníjẹ lọ́wọ́ yóò àmọ́ àwọn nǹkan kan wá àwọn tí ó mọ̀ kọ yàrán tó pé tí bá ń inú yóò máa dùn kò ní mọ̀ páyé tóun jẹ lọ́wọ́lọ́wọ́ ni. ní màlẹ̀ àyàtù alájẹmí lífànà wà àṣẹni tá a lè kí tásọpọ̀ ilé ayé wa iná lẹni tó lo ilé ayé bí bàbá wa sì lo ilé ayé ẹni tó lò ó tọ́jú gbọ́ ayé wa ń kígbe pé ọba má ti lọ ẹni tá a sọ pé ní màlẹ̀ àyàtù ẹni tá a kì í nínú bí alájẹmí lífànà wà bí ìdálẹ́ àyàtù fànà wàhálẹ̀ àhàzàrù. ẹni tá yóò máa kígbẹ́ níbú ni iná lẹni tó yẹ pé wọ́n bá ń fi èpè sìn lọ nígbà tí wọ́n ń sìn lọ ẹni tó yẹ pé wọ́n ń káyà àwọn tó kírun sí la wọn ò wáyé yẹn mẹ́wàá ká àti pé wọ́n ẹni bẹ́ẹ̀ ní abú nínú ayé nu. zabalikulubu wanufuzu fàkìdàkùn. gbogbo ẹ̀mí ní lọ gbogbo ẹ̀mí ló kó nira fìtínà bá gbogbo tẹni tó wá kírun níjọ́ tí àwọn bàbá wa kú wípé mọ̀ọ́kánẹ̀fì dínì sàmì kólé àkáyà ẹni tó yẹ pé nínú èdè tá a wà yìí tá a bá ń sọ wípé àríyàrí kò sí wọn nínú èdè à ń sọ àwọn bàbá lọ́wọ́ iná náà bàbá àmùdí wọlé. kìyàmá lọ́mọ́ríkẹ́dínà kìyàmá bímọ ayẹ́dẹ́ àlùlẹ̀ ọmọ ìyàtàmá
بلا مركذي لا علم هكا وكم علم الجيل كراما والعين تدمع gbogbo ojú ni wọ́n ń sunkún bí n bá yí gbogbo ẹnì kankan ọba wa sunu rein mo wojú wọn mo wá ibo mi ṣe ń dà lójú wọn pé dámọ̀ ilẹ̀ àyínú yẹ̀jìrì omijé ń dà lójú wọn kì í wá omijé nìkan là wá ń rí àmọ́ dámọ̀ ẹ̀jẹ̀ ń jáde pẹ̀lú rẹ̀ a máa lè mọ̀ gẹ́gẹ́ bá a fọwọ́ ní dúwédì ṣe ṣàlàyé fún wa pé ń yá mi ànilẹ̀ àyínì bùkà àtọ́jà lùdì falikọ́lìbù mọ̀kúfùn alẹ́ àzúbùlì bùkà omijé ń jà bí gbàtí pé omi odò ní dà kalẹ̀ àìwòsì hón kẹbí hón filiwaro fukidanahu makana fi dini shami kulle akhayari ayhata yati ala samanu bimislihim fili umri wal isla'i fi sa'adari ayhata gbogbo ẹdẹ ní sunkún yín bàbá wa gbogbo ẹdẹ ní mọ bẹ́ẹ̀ ṣe lọ káyìrù yín tí ó tún mọ tẹ́sìn ṣe pẹ̀lú ọjọ́ orí tẹ́ lónìí tí wọ́n bá ń sọ pé níjọ́ mọ́ọ̀mù níjọ́ aláàfáà lẹ́dẹ ẹ̀yin náà lẹ́ ń tún ṣe ẹni tó tún wá tún ṣe gẹ́gẹ́ báwọn kan ṣe sọ níjọ́ tí àwọn bàbá wa lọ ní pé àtúnwẹ́ ẹni tí ó tún dó táàmù owó pé ta yóò tún ṣe àti yìí. kàmá kọ́dọ̀ ìta bílájàjì kùlẹ̀ ha bẹ́ẹ̀nà làbà kìrìdìnnà bẹ́ẹ̀nà làbà kìrìdìnnà wàjà àwọn àfáà tí kan bá ṣẹlẹ̀ nínú ìlú tíjà ṣẹlẹ̀ tí gbogbo ẹrú papọ̀ wọ́n wà ní àǹdóde àbáwá àgbàlá Ansarul Islam kí wọ́n wá yanjú ẹ̀ àwọn ni wọ́n wá dé wọ́n yanjú ìjà láàrin ọgbọ̀n àgbàlagbà tó bá wá yanjú àgbàlagbà ìjà nìtàn kì í sì jà ìlú nìkan náà yanjú kódà àwọn agboolé gan tó bá tó fẹ́ dà wọ́n tó yanjú ìjà bẹ̀. ya shaykhana abudali fatayi sọ̀bùrakùn ìṣe bí baba bó ṣe wulẹ̀ kẹ́ẹ̀dàgbà tó baba náà ní fún yín fáwọn ọmọ kan ṣùgbọ́n lọ́dọ̀ baba ẹ̀ lè di baba láyé ọmọ náà lẹ́mọ̀ jẹ́ àmọ́ ń tá a lè sọ fún bẹ́ẹ̀ ni pé ẹ̀ lè rí wọn mọ́ àmọ́ sùúrù náà ló kù tẹ́ gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe wá sí fáwọn kan nígbà tí ní baba wọn. bí kọ́dọ̀ ìrọ̀bùlẹ̀ khaliqil jabbar kò sẹ́ni tí ma jẹ nípa ṣe kan ọlọ́run ọba tó ṣẹ̀dá wọn níjọ́ tí wọ́n ṣẹ̀dá wọn òun náà ló gbà níjọ́ tó fẹ́ gbà. ya shaykhana ustuna bi sitikada imam bàbá wa gbà stuni sabran jamilan lil qadal qahari kò sí ìyàtọ̀ tí ẹ̀yin náà ó ṣe ẹgbà kámú náà ni. fàṣibí àbálẹ̀ àmùsálì fi máa ń kọ́ ọ̀dìmọ̀dọ́ tó bá sọ pé bàbá àbálẹ̀ àmùsálì bàbá òwe àbẹ́ni tó ṣe pé tí wọ́n bá sọ̀rọ̀ kan àní wàtí òwe náà ni wọ́n fi kàn rẹ̀ iná ni bàbá wa dáàdi Sẹ̀rífùdín tó bá sọ pé òwe tó bá ń wá wọ́n máa pè wọ́n lóko kan olówe ni wọ́n máa pè wọ́n bàbá ti lọ ẹ̀ lè yí wọn àbá Ṣẹ̀rífù kọ́dìmọ̀dọ́lé àkáyà bàbá ti lọ nínú ẹni tí wọ́n sì lọ fún lẹ́wà nínú ẹni tó mọ̀ lálẹ́ wà nítorí pé ẹ̀yin àti wọn lẹ́jọ́ ń wà time to time. ya rahimali abudi farahamu arimiyahu madama yatilu fi soho filibari kò sí ní tá a lè wí kò sí bẹ́ẹ̀ ó sì ṣe wulẹ̀ kó máa ṣe tó kó dàgbà lọ́jọ́ orí tó bí ó ṣẹ̀ wọ́n ṣẹ̀ sí lọ́rùn débi pé kò wá sí bẹ́ẹ̀ dá bó ṣe lè wulẹ̀ kó máa ṣe tó yóò lẹ́ṣẹ̀ tó ṣẹ̀ níwájú ọlọ́run ọba rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó lè wulẹ̀ kí ọba ó ṣe ọlọ́run bá kẹ́ran bá gẹ̀ wọ́n bá a forí ẹ̀ṣẹ̀ nìjì wọ́n gbogbo ògbà màdáàmà yatilul Qur'an ló yẹ kí n wí àmọ́ kó lè bá a lọ mo wá lọ pé màdáàmà yatilu fi suhufil bahri gbogbo bàtàwé ẹni yé bá sì ń kal Qur'an ọlọ́run jẹ́ kí ládàá ẹni olómọ bá wọn ọlọ́run wọlé anábì wa Muhammad kúlù ma'in liyakuna nuran wadiya ẹlẹ́kọ̀ọ́ ìwí pẹ̀lú mi kó lè máa jẹ́ ìmọ́lẹ̀ àti àgbàlá ìmọ́lẹ̀ nínú sàárè fáwọn ọba wa
بسورة الإخلاص لله أبوائي كقبلوا سورة الإخلاص كما جل دفع أبوا أكبتون له بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صلي صلاة على حبيبي أحمد بنوره وديائه أسيائي والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أجا أقول أنتم بكاني الله أكبر.